Èmi ni Osun létí, ọmọ bíbí ìgboro Ajagunláàṣẹ ni mí. Iṣẹ́ Osun mọ́ ìṣègùn ló gbé mi déjìgbò. Ìṣègùn àti Osun ọ̀kan náà ni. Ní tó fi jẹ́ ọ̀kan náà ni wípé téèyàn bá ń ṣe Osun, èèyàn lè fi omi túyàn lẹ̀. Èèyàn lè fi omi túyàn sílẹ̀. Téèyàn bá ń ṣe Osun, téèyàn bá ń fi omi túyàn lẹ̀, tó bá mú ìṣègùn mọ́, tó bá jẹ́ ọ̀nà rẹ̀, tó jẹ́ àbímọ́ rẹ̀, ká wí pé iṣẹ́ èèyàn bá wà bákan, tó bá fún un lómi, tó bá lomi tán, tàbí pé èèyàn bá wádìí, èèyàn bá béèrè tí bá ń ṣe ẹni un, torí gbogbo wa náà kọ́ lọ́sùn. Téèyàn bá wádìí pé bóò ni ìrìn àjò eléyẹn tó wádọ̀ mi, bóò ní í ṣe, kí ní ń ṣẹlẹ̀ sí i. Téèyàn bá ti mọ tí ń ṣẹlẹ̀ sí léèyàn, èèyàn ò fi ìlànà ìṣègùn, èèyàn ò fi tọ́jú ẹ̀. Tó bá ṣe yí pé ẹni tó jẹ́ ọlọ́sàn bá ní, èèyàn ò bọ Ọ̀ṣun fún un. Tó bá ṣe pé ẹni tó yẹ kó rárí Ọ̀ṣun bá ní, tí ó gbé ìkòkò òòṣà rẹ̀ sọ́dọ̀, tàbí kó gbé sí ọ̀dọ̀ èèyàn, èèyàn ò ṣe fún un. Bó ṣe wà nìyẹn bàbá. Kò sí ní téèyàn fẹ́ sọ fẹ́ni náà ju wípé òun gangan ni ó gbà nígbà tó mi bá tí ń tọ́ lọ fọ́mọ́lẹ̀ tí bá ń dà láàmú, torí kò sọgbọ́n tó fẹ́ dá sí. Tó bá ṣe pé dájúdájú ẹni tó ṣe fún tó rárí Ọ̀ṣun fún un, tó bá ṣe pé dájú ọmọ yìí pé ọmọbìnrin tó rárí fún ti hàn pé ọlọ́sùn ni òun gangan tẹ́lẹ̀tẹ́lẹ̀, tọ́mọ̀ torí táwọn aláwàdúrà mi ń bẹ. Tó bá ṣe yí pé ọlọ́sùn gangan ni tí èsè pé ń tẹ́niyẹn fẹ́ jẹ lára rẹ̀ ni, yóò fòòró rẹ̀, yóò dà láàmú pọ̀, yóò mọ lé ni. Kọ́lọ́njí ọba ni bí t'Ọ̀ṣun ṣe rí nu. Kìí ṣe òòṣà Apówùnmí mo fẹ́ ṣe nǹkan ní Ọ̀ṣun. Téèyàn bá ti gba Ọ̀ṣun, tí Ọ̀ṣun bá ti jáde sí yàn, tó ṣe yípo fẹ́ kéèyàn ò ní àwẹ̀ ẹ̀hún lọ́dọ̀ ni, kéèyàn ò ní ni. Téèyàn bá ní ìgbà náà lára ó tu ẹni tó ní, tó ṣe kinní un, àrò ó tù. Ṣùgbọ́n téèyàn bá wá ṣe tán, tó wá lọ gba ẹ̀sìn kan, tó wá lọ mú ìkòkò àwẹ̀ rẹ tó lọ fọmọ́lẹ̀, kò lè jẹ́ èèyàn mọ́. Torí kinní yẹn mọ̀ dà láàmú ni. Ọ̀ṣun wọn mọ̀ dà láàmú ni ní gidigidi tí èsì pé yóò mọ̀ dà láàmú ni. Kò sí ní ẹ̀sìn tó lè wọ̀, yóò dà láàmú. Bó ìṣe wà ní ìsìn gan, a rí àwọn àáfàá tí ìyàwó wọn ń rárí Ọ̀ṣun tó pọ̀ dáadáa nígbà tó ṣe pọ́ jáde sí i. Nígbà tó bá fẹ́ hàn lé mọ̀, ọkọ rẹ̀ ó gba kámù, yóò sì ṣe. Tó bá ti ṣe wípé ó padà wá, tí ó padà tẹ̀lé irúnmọlẹ̀ un, yóò padà rárí òòṣà míì ni, èèyàn ó padà tún ṣe orò míì fún ni. Orò míì lèèyàn ó padà ṣe fún un. Bó ṣe wà nù. Àdúrà wọ́n gbà. Omi a máa bẹ̀ èèyàn wò. Omi a máa bẹ̀ èèyàn wò dáadáa. Nígbà tó bá bẹ̀ wò, tí bá ń sọ yípo òun sì fẹ́ ṣe kinní yìí o, tọkọ rẹ̀ náà bá wá tún ní rárá, kò sí ń tọ́jọ́, yóò wá lọ bá ọkọ náà. Yóò tún lọ bá ọkọ rẹ̀ yìí pé òun lòun lọ bá ọmọ tòun pé báyìí. A máa bẹ̀ èèyàn wò dáadáa. Ọkọ gangan máa rí pé òun rí ìyàwó òun tóun sì dé etí odò, yóò pò ń lálàá. Tóun rí ìyàwó òun tóun sì dé etí odò lójú àlá, tí ìyàwó òun sì kó sínú odò, tí ìyàwó òun sì di ẹja. Tó bá wá kọ̀ tọkọ bá wá gbọ́, iṣẹ́ gbogbo wọn, iṣẹ́ bá dàrú. Ní tí Ọ̀ṣun ń ṣe ni.
lóòótọ́ ní bá a ṣe gbọ́ bá a ṣe wò ó nígbà tí wọ́n ní Ọ̀ṣun ò bímọ lóòótọ́ sì ni wọ́n sọ pé Ọ̀ṣun ò bímọ ṣùgbọ́n àwa ń sọ wípé ńlá fi máa kì pé ìyá mi tó torí ìlẹ̀kẹ̀ tó gbọ́ràn gángan wáyé ó torí ìdí ọba wọn lọ́wọ́ gbọgbọrọ nígbà tí Ọ̀ṣun ò bímọ nígbà tó wáyé nígbà wáṣẹ̀ ọmọ ta ló tó ọmọ Ọ̀ṣun báyìí mọ́ gbogbo tí Ọlọ́run dá tí wọ́n mọ̀lẹ̀ dá tọ́lọ́run bá dá ní gbogbo wọ́n mọ̀lẹ̀ ń pátá kò sí èyí tí ò ní ìṣòro tiẹ̀ ibi tí ìṣòro tọ̀sán wà nù nígbà tí Ọ̀ṣun di odò tó dodò ta ló dá ẹja ta ló fún lágbára tó fi jẹ́ bẹ́ẹ̀ ṣe bí Ọlọ́run ọba ni Ọlọ́run ọba náà ló dá gbogbo wọ́n mọ̀lẹ̀ tá à ń tẹ̀lé òun ló dá ayé Ọlọ́run tó fún ránmọlẹ̀ tó fún lágbára wípé ọyá sì lọ di odò ẹ̀dá kan ò lè dá nǹkan kan ṣe lẹ́yìn Ọlọ́run àti ránmọlẹ̀ ló fún lágbára ó sì bímọ tó pọ̀ báyìí torí tí ọba ní jọmọ rẹ̀ bọ́bá lóun ọjọ́ Ọlọ́sùn lòun o aṣọ Ọ̀ṣun ò lè mọ́ láà aṣọ òòṣà ò lè mọ́ láà yọkàn máa fi ṣe báárà kì í ni kọ̀tọ̀nà kọ́ lọ́sùn ó ṣe bẹ́ẹ̀ ni mo fi ní àwọn tí Ọ̀ṣun tó jẹ́ Ọlọ́sùn bàbá àwọn tó jẹ́ àwọn aláwàdúrà Ọlọ́sùn nù àwọn tí wọ́n wádúrà Ọ̀ṣun nù àwọn lọ̀ṣun àwọn ní ń pè ní Ọ̀ṣun wú àwọn kìí ṣe Ọ̀ṣun yẹmí kìí ṣe Ọ̀ṣun létí kìí ṣe Ọ̀ṣun gbèmí àwọn èèyàn ó wù wọ́n ni ní a fi ń ṣagbe kiri nígbà tó bá yá yóò gbàgbé Qurani tẹ́lẹ̀tẹ́lẹ̀ kémi gan tó gba irúnmọlẹ̀ kí n tó jókòó ti Ọ̀ṣun tí ojú mi rí kò ṣeé wí tí mo bá ṣe ẹyìn lẹ́bu èyí rí i pé mo sáré ẹni yẹn tí ń bọ̀ tí irun rẹ̀ ń wọ́lẹ̀ tí sì ń bọ̀ tí wọ́n bá ti débẹ̀ wọ́n ó sì na ọ̀pá sí ẹ̀yìn goro epo mi yóò sì fẹ̀gbẹ́ lélẹ̀ yóò sì máa sàn lọ ní epo tí ò ṣe é kó tí gbogbo yẹn bá rí epo kẹ́ẹ̀gì mẹ́ta kẹ́ẹ̀gì méjì lórí goro méjì wọ́n rí kẹ́ẹ̀gì kọ̀ọ̀kan lórí goro méjì kẹ́ẹ̀gì kan tèmi ò ní kún nígbà mo gbọ́ ti rúnmọlẹ̀ tí mò ń bọ̀ sun tẹ́ ẹ bá wọnú ilé mi ní mo fẹ́ pé kò sá tí ò tí ì pè ń bẹ́sẹ̀ èsì ni gbogbo wọn ni mo sì dúpẹ́ pé wọ́n ń gbàbọ́ lọ́wọ́ mi wọ́n sì ń kẹ́ mi síbẹ̀síbẹ̀ náà mo tó ń kírun nígbà náà nígbà tí mò ń kírun nígbà tó yá Ọ̀ṣun ní mo wá rí ifá béèyàn bá ń lọ tó bá rìn títí pé kí níyì tí mo bá ṣe má jẹ́ ń ṣe báyìí mọ́ ní tí ọkọ̀ fún ifá ò ṣeé gbé sọnù kòkò Ọ̀ṣun ò ṣeé gbé sọnù òòṣà kan ò ṣeé nílé pé èèyàn sọ pé òun pátì yóò bí ìyàn léèrè ètò níwọ̀n òun tó gba ẹ̀sìn tó fi ìyìn Ọ̀ṣun sílẹ̀ ń padà bọ̀ kò sí tí a lè fún tó lè tó torí ní fún ni jẹ́ kó fún ni tà tẹ́ máa gbé mílíọ̀nù fún ń padà lọ náà ni gbẹ̀yìn ṣe wà náà. àdúrà wọ́n gbà Ọlọ́sùn ni mí dáadáa tí mo sì ní ọmọ òòṣà tó pọ̀ tí mo sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tí ìránmọlẹ̀ sì ń gbàbọ̀ fún mi tí ìránmọlẹ̀ sì ń gba ìbọ tí sì ń rọ̀ mí lọ́rùn nígbà tí mo ti gbọ́ ti ìránmọlẹ̀ ń rọ̀ mí lọ́rùn tú mi lára
Ọ̀súnlétí ló kọ mi. Èmi àgbérí ọ̀gá ọmọ ayòrò, ọmọ àṣewọjẹ kójúlé kókó ọmọ pèsè dèmí wọn yà lábọ̀. Bí ìyà lábọ̀ mi léṣe àmèsì ẹ̀jẹ̀, ọmọ kúkú sáré ọmọ ọ̀sálẹ̀ sáàgùn. Èmi ìran bàbá tèmi ní fi arúgbó alárúgbó lọ rèé jóògùn làyà tálárúgbó ọba pa arúgbó ẹ̀ mọ́. Àgbérí òṣòro bọ́ bá dọ̀la. Ọmọ akínwándé ọmọ akínwáre, wọ́n jàjẹ́ jù bá ń lọ. Gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá nínú ilé, ẹ máa bá wa wo ètò wa lórí Ìfánijígí, ẹ bá wa máa wò ó. Gbogbo ẹni tí bá ti ń wo ojú rẹ̀ ò ní rí bí o. Ojú yín ò ní fọ́, ẹ̀ sì ní kangun. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ bá ń wò pátá, aburú ò ní tọ́ sí yín. Gbogbo yín pátápátá náà lẹ́mọ̀ darapọ̀ mọ́ wa pẹ̀lú ìfọ̀kànbalẹ̀. Àní kan gbogbo ò ní kàn wá o. Gbogbo ẹ̀yin lótú náà yóò dáa fún yín o. Ẹni gbọ́mọgbìn o. Aburú ò ní tọ́ sí yín. Èmi tí mo sọ̀rọ̀ náà ni Ọ̀súnlétí ní ìgboro Èjìgbò.